ǹjẹ́ ẹ ti gbọ́ àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. nínú ìwé Daily Post láàárọ̀ yìí ǹjẹ́ ẹ ti gbọ́ ò wípé ICPC wọ́n ti rí báǹkì kan tó jẹ́ olú àwọn báǹkì tó kó 258 mílíọ̀nù pamọ́ wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi ṣìkún òfin gbá wọn máníjà wọn. ó tó bẹ́ẹ̀ 258 mílíọ̀nù náírà ti tún owó tuntun wọ́n lọ kó pamọ́ sínú fọ́tà lẹ́fẹ́ kó fún. taná fẹ́ tà fún. lánàá yìí wọ́n mú bank manager kan tó kó 29 million naira pamọ́ eléyìí bá 258 million lólùlẹ̀ wa ṣé tí 258 million bá wà láwọn ATM lólùlẹ̀ sẹ́ni kan sọ pé wọ́n rówó. kò sí èlé la fẹ́ gbà àbí èlé la fẹ́ gbà. sẹ́ni kọ̀ọ̀kan gba 100,000 yóò sì ṣẹ́kù. 258 million naira. wọ́n rè ó tó yẹ rí bẹ́ẹ̀. lójú ìròyìn The Nation ìjọba àpapọ̀ fi òǹtẹ̀ lu ilé ìjáàb fún àwọn akẹ́kọ̀ọ́bìnrin tó jẹ́ mùsùlùmí ní ilẹ̀ Nàìjíríà. nínú gbogbo rògbòdìyàn yìí ẹ ṣàfẹ́ máa dá rògbòdìyàn míì lẹ̀ àbí tá a bá ti ń yọ̀ kan tán nìkan ń bọ́ sí kọ́lọ́wọ́n dákun kọ́ ẹ fẹ́ fi ẹ̀sìn ẹ fẹ́ fi ṣe ọ̀tá ẹ fẹ́ sọ ẹ̀sìn di ohun tá a máa ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá. bẹ́ẹ̀ni ilé ìwé àwọn mùsùlùmí wà lọ́tọ̀ tí kìrìsìtẹ́nì wà lọ́tọ̀ tàwọn onífàgàn wọn ní àwọn oníṣẹ̀ṣe ó fẹ́ kọ́mọ rẹ̀ ó máa lo ìjáàbù nílò iléèwé mùsùlùmí kò jù bẹ́ẹ̀ lọ kí wàhálà má bàa ṣẹlẹ̀. ó fẹ́ kọ́mọ rẹ̀ kó bó ní ìjáàbù rìn ní wọn lọ iléèwé kìrìsìtẹ́nì. àwọn missionary schools wà. bẹ́ẹ̀ni ó rọrọ ọmọ rẹ̀ o fẹ́ kọ́ máa mú kíní ewu ìyàlẹ́ nílò iléèwé àbálá ìṣẹ̀ṣe ó wà kò sí ìlú tí ò sí. bẹ́ẹ̀ni jákèjádò ilé wa. kí ọ̀dà nígbà tẹ bá sọ di òfin tẹ wá ní ọ̀dà ò nílò ìwé kìrìsìtẹ́nì káwọn ọmọ máa lu ìjábọ̀ lórí ó ti rí ọ̀dà tí kérúbù àti sẹ́ráfù bá ní káwọn ọmọ àwọn náà máa wọ gámẹ́ǹtì kọ́ máa wọṣọ àdúrà lọ tàbí kọ́ máa dé fìlà àdúrà kọ́ máa wọṣọ àdúrà lọ lóòrùn ṣe é gbà. kò ṣeé ṣe wọn nígbà rẹ̀. ṣe é gbà àwọn nǹkan kan tẹ̀ kàn fi àbí kíṣẹ̀lẹ̀ sọ pé tó òun máa wọ kíní o òun sì ní wọ bàtà lọ. bẹ́ẹ̀ ni lọ́lẹ́wé. báwo ló ṣe máa rí àwọn nǹkan kan wà tí ò tiẹ̀ kò ní value kò ní yìí kò ní nǹkan ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlọsíwájú ìṣeré ní orílẹ̀-èdè Nàìjíríà. àmọ́ àwọn nǹkan tó yẹ kán tiẹ̀ ṣe sí ètò ẹ̀kọ́ wa yàtọ̀ sọ́wọ́ yìí tó dẹ̀ ṣe pàtàkì. ọ̀dà ṣe ìjáàbù lóníkọ́ mọ́ mọ̀ òwúrọ̀ àbọ̀ lónímọ̀ mọ́ máa mọ̀. àbí. torí kò yé mi náà ní ìsìn ẹ ṣàtúnfẹ́ lò yín o láti fi máa fìjà sáàrin àwọn ẹlẹ́sìn kìrìtẹ́nì. you guys are just religious. ẹ̀sìn lásán lẹ́gbẹ́ lórí ẹ̀mọ́ náà. bẹ́ẹ̀ni àwọn ìwà burúkú sì kún ọwọ́ wọn àwọn adarí wa yìí. ìyàtọ̀ wà láàrin kéèyàn wà ní ẹ̀sìn àti kéèyàn máa gbé ẹ̀sìn lórí àti kó mọ náà. ó yàtọ̀ síra wọn. láwọn mùsùlùmí lọ́rẹ̀ẹ́ náà láwọn ìṣẹ̀ṣe lọ́rẹ̀ẹ́ náà. bẹ́ẹ̀ni tí àwọn sì dáa gidi ṣùgbọ́n ni mò ń sọ yìí pé oníṣẹ̀ṣe lọ̀rẹ́ tímọ́tímọ́ mi tí mo ní jùlọ abẹ́rẹ́ nǹkan eléyìí tí mo ní l'Àbújá yìí tó bẹ̀rẹ̀ tímọ́tímọ́ tí mo lè sọ pé ó kù nǹkan sábẹ́rẹ́ ó yá bá mi ṣe kíní kan mùsùlùmí ni kò sí ti ń jẹ́ pé bóyá ẹ̀sìn kíní kan Ọlọ́run là ń sìn bẹ́ẹ̀ ni ìwọ ní kẹ́ ẹ fọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ tún fẹ́ máa fi dá wàhálà rẹ̀ kẹ́ máa fi kẹ́wọ́ eléyìí tá à ń bá lọ láti ìbọn bẹ́ẹ̀ yìí ẹ tún jẹ́ káwọn ẹlẹ́sìn ò tún bẹ̀rẹ̀ sí. bẹ́ẹ̀ni kan tún bẹ̀rẹ̀ tiwọn náà lápá kan. kọ́lọ́wọ́n dákun kọ́ ṣàánú wa nínú àwọn náírà lèmi ṣì wà wá Adepeju. dókítà ǹjẹ́ o ti gbọ́ o. pé kí ni. nínú ìwé ìròyìn Daily Post ni wọ́n ti kọ wípé lórí ọ̀rọ̀ pàṣípààrọ̀ owó EFCC CBN náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣàmójútó àwọn báǹkì káàkiri nípínlẹ̀ Kwara báyìí. lójú
ìwé ìròyìn The Guardian ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ yìí ń pè fún òpin sí ìlànà tó gbé kíkó epo bẹntiró wọ orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní kí òfin náà kí ó wá sí òpin kó má sì ṣẹlẹ̀ mọ́. Àyùbá Àwábà ti ṣe adarí ẹgbẹ́ NLC ló kéde bẹ́ẹ̀. nínú ìròyìn Daily Post láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ Lawan àti Machina ìdájọ́ ilé ẹjọ́ gíga pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà náà ló ti dá rògbòdìyàn sílẹ̀ báyìí o inú ìwé ìròyìn ọ̀hún lẹ́ẹ̀tìrì. lójú ìròyìn Captain Post Emefiele tó bá ṣọ́ra kó kíyèsára rẹ̀ àfàmọ́ kí ẹ̀hónú ọ̀wọ́n gógó náírà àti epo má dàbàrú ìbò ọdún 2023 àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ló fọ rere bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Daily Post mo sì wà lórí ọ̀rọ̀ káṣíṣu ààbò gbọ́dọ̀ mọ̀ ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹfà June 12 òun ni wọ́n tún gbèrò pé kó ṣẹlẹ̀ báyìí o ta ló sọ ọ́ Ganduje náà ló fẹ̀sùn kan báńkì àpapọ̀ wa àti ẹgbẹ́ òṣèlú tí ń bẹ lókè pátápátá bẹ́ẹ̀. ó ní agbára. wọ́n ní tó ṣẹlẹ̀ ní June 12 1993 òní ọtún fẹ́ kó tún ṣẹlẹ̀ yìí o. ọgbọ̀n ọdún sẹ́yìn. ó ga. kọ́lọ́wọ̀n ṣàánú wa. àmín lójú ìròyìn Captain Post ìfẹ̀hónúhàn gbòde kan lórí báńkì bí wọn kò ṣe san owó fún àwọn ará ìlú káàkiri ilẹ̀ wa àwọn ìfẹ̀hónúhàn lómìnira ló tó ti ń ṣúyọ báyìí. nìkan tèmi ò fẹ́ tí ò sì bójúmu rárá òun ni ká máa ba àwọn ohun ìní ilé ìfowópamọ́ jẹ́ ká máa sọ ìfẹ̀hónúhàn di ìwà jàgídíjàgan. bẹ́ẹ̀ ni ìwà jàǹdùkú. àwọn tẹ́ ẹ ti pa nísìn sọmọ ìjọba kankan bẹnu wọn. rárá o àwọn aráàlú náà ní. aráàlú ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá rí bank official kan tó dá yín lójú wípé ó hùwà bàjẹ́ ẹ fà á lọ́lọ́pàá lọ́wọ́. kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà báǹkì kan rí pé wọ́n lówó wọn fẹ́ fún yín ẹ dúró síbẹ̀ pé wọn ò ní jáde. bẹ́ẹ̀ ni. àfi bí wọ́n bá fún yín lówó ẹ ti gbogbo ilẹ̀kùn pa. dípò kẹ́ máa bà nǹkan jẹ́. dípò kẹ́ máa bà nǹkan jẹ́. tàbí kẹ́ máa bà nǹkan ìjọba jẹ́. ẹ mọ̀ pé gbogbo àwọn rògbòdìyàn yìí ó ṣeé ṣe kí wọ́n ti torí ẹ̀ sọ pé ètò ìdìbò ní wáyé. bẹ́ẹ̀ ni. ṣẹ́sì mọ́ tí wọ́n fà lẹ́sẹ̀ tí wọ́n bá ilé sún ètò ìdìbò yìí ẹ jẹ́ á máa ro àwọn nǹkan kan. àwọn àtúbọ̀tán. ká tó máa hùwà ẹ jẹ́ á máa ro àwọn kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì. ọ̀dà àwọn báǹkì tẹ́ bá lóòótọ́ àmọ́ káwọn mánéjà báǹkì kọ̀ọ̀kan wọ́n ṣe àìdá. bẹ́ẹ̀ ni a ṣe máa ṣe. àwọn mánéjà kọ́ lẹ wá mú yìí ṣé báwọn òṣìṣẹ́ tí wọ́n mọ nǹkan kan. káwọn mọ́wọ́ mẹsẹ̀. lẹ́ ń fìyà jẹ báyìí. nǹkan ẹyọkan tẹ́mi mọ̀ ni wípé orí fífọ́ tó bá ń fọ́ ni ìṣòrí bíbẹ́ lókàn bẹ́ẹ̀ ni. ọ̀dà báǹkì ẹ mọ̀ pé báǹkì yìí ó lówó wọn ò fún yín wọn ò lóde owó sí ATM ẹ ti jẹ́ wọ́n wọlé tán gbogbo wọn ẹ ti géètì bẹ́ẹ̀ bá fún wa lówó ẹ jáde. àmọ́ dókítà ṣe é gbọ́ ẹrí fọ́nrán kan. táwọn tó ń lọ bẹ̀rẹ̀ nígbà àṣọ náà ni pé torí pé ká ní wípé kò bá sí wàhálà kí wọ́n ń jùkú wọn ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n ò ní sáré. ẹ̀rù ló ń bá wọn wọ́n sá àfàlà fẹ́ mi. àmọ́ tó jẹ́ pé ẹ̀ka tí ni pé àníkẹ́ fún wa lówó sọ wọ́n sì fún yín lówó yín èyí wò ní kókó à ń ba nǹkan jẹ́. tàbí pé máa dojú ìjà kọ àwọn òṣìṣẹ́ kò yẹ rí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ kò fún yín lówó. bẹ́ẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún lè ti báǹkì ọ̀hún pa ó tún di wàhálà. bẹ́ẹ̀ ni wípé owó tẹ wọ́n bá tó ní ẹ̀ tó wà ní ìgbà gan. ẹ̀ tí ní rí ìgbà tàbí káwọn jàǹdùkú tún hijack ẹ̀. wọ́n tún gbà lọ́wọ́ bẹ́ẹ̀ ni. ẹ dákun àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò yẹ. bẹ́ẹ̀ ni. kò lẹ́tọ̀ọ́ tá a bá ro àtúbọ̀tán. kò yẹ ká máa dáwọ́ lé. ọmọ Yorùbá ẹ fẹ́ gbàjọba. bẹ́ẹ̀ ni. ẹ sì ti ń rí fìrìfìrì wípé àwọn kan àwọn ni wọ́n ń bẹ ní ìgbọ́nu àwọn ladarí pátápátá. bẹ́ẹ̀ ni. ìgbésẹ̀ wọn sì ti jọ bí ẹni wípé ọmọ ìyá wọn ni wọ́n fẹ́ gbé e fún. wọ́n fẹ́ kó tún débẹ̀. wọ́n sì ń ṣe gbogbo nǹkan débi wípé ẹgbẹ́ òṣèlú wọn ò fi ní dìbò fún wọn fi dìbò fún ẹgbẹ́ òṣèlú ọmọ ìyá wọn. nígbà tẹ́ wá mọ̀ bẹ́ẹ̀ tó yẹ wípé ẹ ti ń fura sírú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kí ló kù ẹ̀yin lẹ́wà fọkànbalẹ̀ pé bá ti ṣe káfọpọlọ ṣe àti sùúrù títí tí n tẹ̀ ń fẹ́ tí ó fi bọ́ sí wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ sì pé tó bá wá tẹ̀ yín lọ́wọ́ ní
Yorùbá ní bọ́wọ́ ẹni ò bá tí ì tèkú dá àìbéèrè kó tó pa bàbá ẹni. ẹ sì wá wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà tẹ̀ ń wò yìí bí ọ̀tá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọn fẹ́ kó jẹ́ wípé àwọn tẹ́yìn ń fẹ́ gangan ní òdòrí wọn nítorí báwọn náà ò jẹ gbádùn mùdùmùdùn ìṣèjọba àwarawa. àìmọye àwọn ọmọ wọn tó jẹ́ pé wọn ò ṣe nǹkan kan fún wọn tó sì fẹ́ tọ́bẹ̀ ní ìwò. ẹ jẹ́ wo àwọn nǹkan wọ̀nyí ẹ má ṣe rí ọ̀rọ̀ ẹ̀yà mẹ́yà torí pé a kàn ń fojú kinní wò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fojú inú wò dáadáa ká fojú ṣùnùkù wò ó. ẹ rí i wípé ó yẹ ká ṣera wa lóṣùṣù ọgbà wa ibi tó bá dáa ká tìrì àwa bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ ọmọ alágbádá ni mí ọmọ tẹ̀mẹ̀ bẹ́ẹ̀ ní kíni. ẹsẹ́ni tó lè dá ṣe láì sẹ́nìkan. kò sí. nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni. lórí ọ̀rọ̀ owó náírà àti epo tó wọ́n gógó àkókò sọ̀rọ̀ owó epo àsọ̀rọ̀ epo mọ́. bẹ́ẹ̀ ni. NSA èyí òun olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò ló ti sọ pé kò sí ohun tí ń yẹ ìdìbò yóò wáyé bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe pète rẹ̀ wọ́n ní bí ìdìbò yóò wáyé kó wáyé ni. lójú ìròyìn Kaftan Post ẹ lọ fi ọkàn yín balẹ̀ ẹ gba ìjọba láàyè láti fòpin sí rògbòdìyàn yìí èmi kan mo sọ bẹ́ẹ̀ Tinubu tó jẹ́ olùdíje fúnpò ààrẹ ẹlẹ́gbẹ́ òṣèlú APC òun ló sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ owó náírà àti epo bẹntiróòlù tó wọ́n gógó. ọmọọba Adéwọlé Adébáyọ̀ náà sọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú SDP ẹgbẹ́ ẹlẹ́sìn funfun ó sọ̀rọ̀ Ṣòwòrẹ́ ti sọ tiẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ bàbá wa Abíọ́lá ti sọ díẹ̀ Kàṣùkú ti sọ tiẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tẹ̀sí wa ń wò bí ẹni kíni kan wọ́n ṣe bọ́ bàbá ló tún ti sọ̀rọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́. nǹkan ẹyọkan tẹ́mi mọ̀ ní wípé bẹ́ẹ̀ bá dìbò fọmọ yín bẹ́ẹ̀ ni tó jẹ́ wípé ẹni tó wù yín nù tó wù yín lọ́kàn tí wọn ò fowó rà yín bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ dìbò fọmọ yín tó bá débẹ̀ tó bá ṣe dáadáa fún yín ni. oríyìn wa náà ni. bẹ́ẹ̀ bá wá dìbò fún ọmọ mi ọmọ bò mí tó jẹ́ pé ẹni tó wù yín nù tó débẹ̀ tó ṣe dáadáa oríyìn wa ni. bẹ́ẹ̀ ni. ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ òṣèlú ni gbogbo wọn ni wọ́n ní ọrọ̀ ajé tó so wọ́n pọ̀ tó so wọ́n pọ̀ lókè tó so wọ́n pọ̀ lókè ní kọ̀kọ̀ láti mọ̀ ní kí ni ọwọ́ tún kan wọ́ ọwọ́ wọn kan wọ́ ọ̀dà ọmọ olóṣèlú kan tóun ń sọ̀pọ́ọ̀tì Peter Obi ọmọ rẹ̀ ń bẹ nínú ìṣèjọba ààrẹ Muhammadu. àbẹ́rẹ́ rí nǹkan bí ó bá tán. ọmọ ń sọ̀pọ́ọ̀tì APC bàbá ń sọ̀pọ́ọ̀tì LP Labour Party. ìyàwó òun sọpọ́ọ̀tì PDP ló bá parí. ẹ dákun ta ni ó wọlé tí wọ́n ní jàǹfààní ẹ̀ ṣé bàbá ni ẹgbẹ́ òṣèlú wọlé àbí ìyá àbáwọn ọmọ òní jọ jàǹfààní sọmọ ni ẹgbẹ́ òṣèlú wọlé ni wọ́n. ẹbí náà ni eré ayò ni eré là ń fọmọ ayò ṣe eré là ń fọmọ ayò ṣe àmọ́ tó bá ti dọ̀rọ̀ òṣèlú ẹ bá wo kókó ẹni tẹ́ ẹ fẹ́ dìbò fún ni ẹ dìbò fún kẹ̀sì kúrò ń bẹ̀ lọ́pàá tán ó parí. bí wọ́n bá sì kó ń bẹ̀ ẹ̀dú ẹ̀ máa wo nǹkan yẹn. bẹ́ẹ̀ ni. torí ibi tá à ń bá a lọ yìí oníkálukú wa gbọ́dọ̀ wà lójúlá lápá. ojúlẹ̀ lákàn fi ṣẹ́rí ni o lásìkò tá a wà yìí torí ètò ìdìbò yìí ó ṣe pàtàkì. ẹ sì wá dákun tètò ìdìbò bá wáyé ẹ dákun afọlọ́run bá bẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ má ṣàkọlù sáwà oníròyìn. bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ṣé ló yẹ kẹ́ ẹ tún máa dáàbò bò wá torí àwa là ń jẹ́ kí àwọn aráalé máa mọ bó ṣe ń lọ ẹ dákun mọ́ láwọn oko tí wọ́n ti ń dìbò. ọlọ́run dáàbò bò wá lóòótọ́ àbúkọ́lọ́ ṣọ́ wa tẹ́yìn ní kọ́ máa fogun ọ̀kẹ́dẹ̀ gbọ̀pẹ́ ṣé mọ̀ wípé yóò tẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni yóò tẹ̀ bọ̀ pé dákun bẹ́ẹ̀ ni ẹ̀yin là ń ṣiṣẹ́ fún ẹ má tún dojú ìjà kọ wá. ẹ jọ̀ọ́. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹ ṣàtìlẹ́yìn fún mi o kí n lè ṣe bẹ́ẹ̀ kí n lè mọ orílẹ̀-èdè Nàìjíríà kó dára Òbí náà ló bẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀. lójú ìròyìn The Nation àwọn olókoòwò ilẹ̀ yìí banújẹ́ gidigidi lórí bí àwọn èèyàn kò ṣe ra ohun tí wọ́n ń tà látàrí ọ̀wọ́n gógó owó náírà báyìí kan náà àwọn oníbàárà gan-an fi gbogbo ẹnu pé wàhálà ti dé. nígbà tí àwọn tó ní nǹkan lọ́wọ́ ò rí ta táwọn gan ò rí gbà bẹ́ẹ̀ lóníbàárà àṣírí ti tú o àkàrà tún sẹ́pọ̀ inú ìwé ìròyìn Punch igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC náà ló ti tó àṣírí bí àwọn agbára kan àwọn kan ṣe gbìyànjú
láti fòpin sí Tinubu gẹ́gẹ́ bí olùdíje pé kó má di olùdíje ẹgbẹ́ òṣèlú APC àṣírí tú ò bàbá ló tú àṣírí hàn. ìrẹ̀rẹ̀ lójú ìròyìn The Nation gómìnà Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna àti akẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún wọ́n ti rọ àwọn ènìyàn ilẹ̀ yìí tí ń fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ owó náírà láti gbé omi sùúrù mu wọ́n ní gbogbo ìgbésẹ̀ tó yẹ làwọn tí ń gbé lásìkò yìí. ẹlẹ́kùn Abẹ́òkúta irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn bani nínú jẹ́ bẹ́ẹ̀ni ẹni tẹ́mi ẹ̀ bọ́ sí nísìn ìdílé ẹ̀ tún wà nù hílà yìí bẹ́ẹ̀ni àìró ń jẹjẹ àbí àìrí kíní ẹ tún ń pààyàn ẹ̀yin ẹlẹ́ni jẹun tó burú jáì bàbá ẹnìkan ọmọ ẹnìkan ọkọ ẹnìkan jẹun tó burú jáì kódà ẹja fi sùúrù ṣe é. ní ìpínlẹ̀ Èkìtì náà ló ń gbé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní owó àkọ́gbà àwọn tí ó tó 40 billion naira chai Oyèbáméjì ló sọ bẹ́ẹ̀ jápọ̀ gratuity alágbára. ó ga jù lójú ìròyìn The Nation gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé rọ àwọn ènìyàn Nàìjíríà láti gba ilẹ̀ yìí padà kí wọ́n sì ṣe àtúnṣe tí ó yẹ sí i. bẹ́ẹ̀ ni. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Inter Society iná ni wọ́n ti kọ̀wé sí INEC ẹni tó jẹ́ alága wọn ìyún Yakubu yìí ẹ dákun ẹni tó jẹ́ aṣojú yìí nípínlẹ̀ Èkó ẹjọ́ àfẹ́yìn mọ́ ẹgbẹ́ mi wà ọ̀dà lójú ìròyìn The Nation tó jáde láàárọ̀ tó ní ètò ìkànìyàn tí yóò wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tí a wà yìí yóò so èso rere àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìkànìyàn ilẹ̀ yìí NSC ló kéde bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n wá sọ wọn kan fún yín lórí ọ̀rọ̀ ìkànìyàn mo ń pè yín ọmọ Yorùbá pátá tẹ́ ẹ̀ bá jẹ́ wọ́n kà yín dáadáa lọ́tẹ̀ yìí láàrin 20 ọdún sígbà tẹ́ ẹ wà yìí ìyàtọ̀ ni o òótọ́ ọ̀rọ̀ ni àtọmọ ọwọ́ yín àtọmọ òrìṣẹ́ àtọyún inú pátápátá ni ẹ jẹ́ wọ́n kà ó lásìkò yìí bí ẹ sì mójútó pé wọ́n kà wọ́n kọ́ ọ lẹ̀ ẹ mójútó pé wọ́n kà yín wọ́n kọ́ lẹ̀ kọ́ ìyá ni o torí iye àwọn èèyàn tí ń bá ń bẹ lágbègbè ni wọ́n fi mọ iye tí wọ́n kó lọ gẹ́gẹ́ bí ohun tí wọ́n pè ní allocation ogún ìpín yìí nípínlẹ̀ kọ̀ọ̀kan tó bá jẹ́ pé 500 ní ẹgbẹ̀ta bẹ́ẹ̀ jẹ́ wọ́n kà yín tí wọ́n ka 200 tó sì jẹ́ pé ẹgbẹ̀rún márùn-ún ni wọ́n nípa owó 200 wọ́n kọ̀ wá kò sì sí tẹ́ ẹ ṣe sí torí ẹ̀yin lẹ fọwọ́ ara yín fa jọ̀gọ̀dì ẹ̀yin lẹ fọwọ́ ara yín kó bára yín ẹ̀yin lẹ fi àìmọ̀ kan ẹ sì mọ̀ ẹlòmíì ò kọ bí ara sí ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn kan sọ fún yín pé tí wọ́n bá kà yín ó dín ọjọ́ orí yín kù irọ́ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ìfẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wọn kà yín pátápátá àtọ́rí inú àtàrúgbó àtòmídẹ́yìn ẹni tí ń bẹ lóko ẹjẹ́ wọn kà ẹni kódà ọlẹ́ni tí ń bẹ lórí àkété àìsàn ẹgbẹ́ wọn lọ́bẹ̀ pé ẹ gbọ́dọ̀ ká ẹni wà ń bẹ́ o ó ṣe pàtàkì o bẹ́ẹ̀ bá fẹ́ kílẹ̀ Yorùbá kódà bẹ́ẹ̀ fẹ́ kí tẹ̀síwájú ó ní tẹ̀síwájú bó bá sì wù yín kí wọ́n tún parọ́ fún yín kí wọ́n máa fi tẹ̀sí bójú fún yín ẹ̀yin nu ara yín nu kankan náà bẹ́ẹ̀ gbàdúrà jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ti kà yín tó jẹ́ pé ẹ tó bí ẹgbẹ̀rún mẹ́wàá ẹ wàá jẹ́ wọ́n kà yín wọ́n á sọ pé ọgọ́rùn-ún Amẹ́ríkà tẹ́ gbàdúrà kẹ́mi wọn lànà kò sí ti ẹsẹ̀. owó 100 náà máa kó wá fáwọn ẹgbẹ̀rún mẹ́wàá kò sí nítorí pé ẹ kàn máa pariwo ni nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹni tí ó jẹ́ aṣojú INEC nípínlẹ̀ Èkó náà ni ìyún resident electoral commissioner náà ló ti sọ wípé irọ́ ni o wípé òun ṣe bẹ́ẹ̀ òun ń da jọ̀gọ̀dì sílẹ̀ fún ẹ̀yà Ìgbò nípínlẹ̀ Èkó ní ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ sì rí òótọ́ ọ̀rọ̀ pé a máa sọ. bẹ́ẹ̀ ni a kò sọ. òun ò ti ṣe àti Ìgbò àtàwùsá bẹ́ẹ̀ni àti Yorùbá Udoma Obibio gbogbo wọn ní ọ̀bẹ ìpínlẹ̀ Èkó tí ń ṣe káàdì alálòpẹ́ bẹ́ẹ̀ni ó ní ó ṣe máa wá gbà wọn kan tọ̀ kò ṣeé ṣe ẹ má jẹ́ àfi nǹkan tí ò sí bàbá tẹ̀ wá rírì yìí káfi tó lè ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ ṣeun. lójú ìròyìn The Nation ìṣòro ọ̀wọ́ngógó epo bẹntiró yóò wá sópin láàrin ọ̀sẹ̀ kan àjọ NNPC àwọn náà kéde bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn náà ló ti bóṣù bàràbàǹdẹ̀ fún INEC o bí wọ́n ti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn
lórí ìdájọ́ tó ṣe bẹ́ẹ̀ tó pé Kádélékè Ọ̀yẹ̀bá kò lórí àgbà. lójú ìròyìn The Nation, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò ṣe àgbékalẹ̀ àwọn ìlànà tí ó mọ́gbọ́n lórí tí ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní bí bá fi di ààrẹ ilẹ̀ yìí. inú bá mo sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ olùdíje fúnpọ̀ gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ Teslim Fọlárin ló sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Plateau náà ló ti dá iléèwé 22 tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn Kristẹni missionary schools wọ́n ti dá padà fáwọn tó ní wọ́n. ṣé ìròyìn ṣe kù. ìròyìn kan bí o lórí ọ̀rọ̀ epo ọ̀hún NNPC náà ni wọ́n ti sọ pé wọ́n ti pàṣẹ fún ipman o pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa ta epo bẹ́ẹ̀ sì rèé ẹni tó ti fìgbà kan jẹ́ òṣìṣẹ́ ní NNPC tí wọ́n fi ẹ̀sùn kan ẹ̀sùn $1.6 billion wọ́n ló jẹ̀bi ẹ̀sùn ọ̀hún pé ó pa owó ìlú ní pọ́npọ́ $1.6 billion ẹ̀yẹ́ kìí ṣe náírà o kìí ṣe náírà ẹ̀yọ kan báyìí nísìn 455 ni ìyẹn ni pé eléyìí ti jẹ́ $1 million jẹ́ $455 billion àbí billion naira 450 billion naira 600 million ìyẹn náà máa tún jẹ́ èlò kọ́lọ́ wọn sọ. èmi àgbà owó àwọn ò tẹ̀ níye ìgbà tó ti jẹ́ pé dọ́là ni bílíọ̀nù sí ni kì í ṣe mílíọ̀nù bílíọ̀nù $1.6 billion. calculator gan ò lè ṣe owó náà pẹ́ ẹnìkan ṣoṣo kí ló dé. la fẹ́ fowó ọ̀hún sí lórí ìkíni. ẹnìkan gan ò lè parí $1 billion naira láyé kan náà tó wáyé kí ló fẹ́ jẹ tó bẹ́ẹ̀. kí ni ó jẹ kí ni ó jẹ ọlọ́run nìkan ni ó ṣàánú wa. bẹ́ẹ̀ rèé eléyìí mo kàn fẹ́ kà torí kí gbogbo ẹ̀yin òbí tẹ́ lọ́mọ ní Turkey tẹ́ lọ́mọ ní Syria kí ẹ fi máa pe àwọn ọmọ yín kí wọ́n mọ ibi tí wọ́n rìn sí nítorí ìrọ́kẹ̀kẹ̀ ilẹ̀ ìrúsókè ilẹ̀ tí wọ́n pè ní earthquake náà ni wọ́n sọ yìí pé ó ṣe bẹ́ẹ̀ ó ṣàkóbá fún 7,146 ẹ dákun àwọn ọmọ yín tó bá wà ní Turkey tí wọ́n ń bẹ ní Syria ẹ sọ fún wọn kí wọ́n lè mọ ibi tí wọ́n máa wà lásìkò yìí ẹ máa fi ṣọ̀rọ̀ ṣọ́ wọn. àmì o nínú ìwé ìròyìn Daily Post iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti pààrọ̀ kọmíṣánná ọlọ́pàá tí ń bẹ ní ìpínlẹ̀ Tinubu àti ìpínlẹ̀ Àtíkù. kí ló dé ọ̀rọ̀ ètò ìdìbò náà wò ó dáa. iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun náà wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú DSS tó jẹ́ ayédèrú àtàwọn míì kọ́lọ́mọ̀ ẹ̀ ṣáà ní ètò ààbò yìí. bákan náà àwọn agbébọn wọ́n tún ṣàkọlù sí ilé agbẹnusọ CUPP lẹ́ẹ̀kejì wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tún gbé ẹ̀gbọ́n rẹ̀ kan ṣẹ́gbọ́n rẹ̀ ní àbẹ́ àbúrò rẹ̀ kan ọlọ́mọ dákun kọ́ ṣàánú wa. ẹ̀yà lókè lọ́run tá a bá padà ní ká máa tẹ̀wájú àbí àti àṣì ilé ìta gọ̀ sí àákó sí àdúrà tèmi ni wípé kọ́lọ́hún fún àwọn ọmọ Nàìjíríà lọ́gbọ́n. àmín ìmọ̀ àti òye. kí wọ́n lè lò bó ti tọ́ àti bó ti rí. àti ẹ̀ lọ́gbọ́n lórí àìlò ni. àmọ́ tó tọ́. àtẹlẹ́ tó yẹ. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí bá wí nísìn ẹ pé mo tún bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà ní parliament ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà níjọba. bẹ́ẹ̀ ni. ṣojú òtí. bẹ́ẹ̀ ń ṣojú àwọn ọ̀dọ́ tó kù. ẹ̀ ń ṣojú àwa ọ̀dọ́ tó kù. ojú òtí ojú ògbà yín tì ẹ ń gbé ìtìjú wá báwọn bàbá àti ìyá yín nílé. bẹ́ẹ̀ni. àwa ẹbí yín àwa bàbá yín àwa ìyá yín àwa ẹ̀gbọ́n yín àtàbúrò yín ẹ ń kó tìjú wá bá wa nílé ẹ sì ronú. wọn ṣiṣẹ́ wọn tó. sẹ́yìn tẹ́ ẹ fẹ́ tí à ń sọ wípé ọ̀dọ́ ló lọ́jọ́ ọ̀la rẹ̀. tó máa ń ṣe báṣubàṣu. lẹ́yìn tá a fọkàn tán pé ẹ lọ sojú wa. bẹ́ẹ̀ni lókè ẹ wá ń ṣe bó ṣe wù yín. kò dá báyìí. gbàgbọ́ pé àwọn olóṣèlú náà ni wọ́n tún ń ṣiṣẹ́ fún. ó ti jẹ́ pé àwọn olóṣèlú lè ṣiṣẹ́ fún. ohun tó fi dàbí ẹni pé mi tọ́ ẹlẹ́yìn union tí mo ṣeun nílé ìwé òun. bẹ́ẹ̀ ni. wọ́n mọ̀ mí. ní Ìbàràpá ńgbà tá a ṣe union náà ń Ìbàràpá. bẹ́ẹ̀ ni. àwọn ọmọ Dókítà Olamide yàtọ̀. bó sì yẹ ṣe bó ṣe rí náà nù. ẹ béèrè lọ́wọ́ ẹni tó ṣàárẹ̀ ńgbà náà náírà kan owó FIPSA Federation of Ìbàràpá Ìbàràpá Student Association
náírà kan ẹ̀ kò kàn mí lọ́wọ́ kọ́bọ̀ kan mo náwó mi síbẹ̀ ni títí tí mo fi parí ìṣèjọba ẹ béèrè lọ́wọ́ Àyùbá Dàda ọmọ nílùú wà ní ẹ béèrè lọ́wọ́ àwọn tá a jọ ṣèjọba ẹ béèrè lọ́wọ́ Àtíkù ní báyìí ní Igbó Ọ̀rà ẹ béèrè lọ́wọ́ wọn ní Dèrè ẹ béèrè lọ́wọ́ Bàlíkísì Ọláníyè ní Dèrè wọ́n sọ fún yín wípé ṣẹ́gbọ́n ọwọ́ rẹ̀ lókè náírà kan yóò tẹ̀ mí lọ́wọ́. àìnímọ̀ tara ẹni nìkan ó yẹ kó wà lọ́kàn àwọn ọ̀dọ́ wa. èrèdí tá a sì ń ṣe bẹ́ẹ̀ ni wípé àní kó dáa fún gbogbo wa. kó lè kárí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ yà ṣàtúnṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ káwọn òbí náà máa pe ẹ̀rọ wá fún àwọn ọmọ wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà máa sọ pé ṣé bó ti wà ń pò báyìí máa fi kówó jẹ. máa kó wa ní. bẹ́ẹ̀ ni ipò tó wọ̀ yìí ṣe kí n fi kówó. kì í ṣe ká fi kówó jọ kó fi sìn lú. bẹ́ẹ̀ ni. àdúrà mi ni wípé ẹni yòówù èèyàn yòówù tí ó bà tiwa jẹ́ Ọlọ́run ó gbàgbára lọ́wọ́ ẹ̀. àmín. ẹni tí ó dépò kan tí ó sọ ayé mi ayé rẹ̀ dákúrẹ̀tẹ̀ Ọlọ́run ò ní jẹ́ wọ́n dóòwò bí wọ́n bá ti wá wà nírú ipò Ọlọ́run ó fi ọwọ́ agbára rẹ̀ yọ wọ́n. àmín ní kíákíá. ẹ jẹ́ àdókè lọ. bẹ́ẹ̀ ni à ń lọ. à ń bọ̀ àti dé. ǹjẹ́ ẹ ti gbọ́ àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. tó ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ẹ sì káàbọ̀ sórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ lẹ́ẹ̀kan sí Samuel Olúbáyọ̀ Ọlámídé Arámídé dókítà Ọlámídé yín apọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ́ńtà MC tó bá skiyaski miskiyaski yẹgọ yaski entertaining refreshing and tantalizing olórin mi tó dáńtọ́ ara ẹ̀mẹ̀kúnnà káfàtọ́ níjọba òfìjọba kingdom world icon of PC ojúlówó ọmọ ìrẹ́jà tó dolóògbé ní gbòòrò olùdèrè ìjọsìn mí náà mú kí n pé ẹ tún ṣe bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan àtúnjọ gbádùn ara wa dọ́gba lára yìí. bẹ́ẹ̀ ni Adepeju Adegbite ni mò ń jẹ́ ọmọ nípìnlẹ̀ Ọ̀ṣun nílùú Èjìgbò èmi náà sì ń kí yín káàbọ̀ sórí ètò ǹjẹ́ ti gbọ́ ẹ ti mọ̀ pé lórí ètò yìí ni a ti máa ka ìròyìn sí etí gbọ̀yìn nípa ohun tó ń lọ pátápátá ní orílẹ̀-èdè wa Nàìjíríà kẹ́ ẹ lè bá a mọ̀ náà ni torí àfẹ́kẹ́ tí yín kó máa di sí gbogbo èyí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan torí pé àwọn ìròyìn ọ̀hún á máa ké pépèpè tá a sì máa kà sí etí gbọ̀yìn ní ẹ̀kúnrẹ́rẹ́ díẹ̀díẹ̀. ẹyẹ ní méjì yìí wá ICPC bẹ́ẹ̀ ni náà ni wọ́n bá 258 million naira owó titun nínú àpò àpamọ́ olú báǹkì kan nílùú Àbújá gẹ́gẹ́ bí wọ́n ti sọ Independent Corrupt Practices and Other Related Offence Commission yìí àjọ ilé tí ó ń gbógun ti ṣíṣòwò olùbáṣubàṣu ICPC náà ni wọ́n ti sọ pé 258 million naira náà ni wọ́n bá o nínú olúlu báǹkì kan l'Àbújá eléyìí tó sì jẹ́ pé ó jẹun tó bà wọ́n lójú jẹ́ kódà wọ́n ní owó ọ̀hún ló yẹ kí àwọn báǹkì ọ̀hún báǹkì ọ̀hún ti ṣe bẹ́ẹ̀ kó ti pín káàkiri àwọn báǹkì pé kí nìdí tí fi ń bẹ́ẹ̀ wọ́n ṣàmú head of operation wọn nígbà wọ́n mú un tán wọ́n wá ní pé wọ́n ti ẹ̀ béèlì èmi rẹ̀ kò ní òrídìí tó ń fi gba béèlì rẹ̀ kò yẹ kí wọ́n lè gba béèlì rẹ̀ yìí bẹ́ẹ̀ wọ́n ní pé wọ́n gba béèlì ẹ̀ kódà wọ́n ní wọ́n mú èèyàn kan náà ní head of operation wọn ní Maraba wọ́n ní yíyún wípé ó ń ṣe bẹ́ẹ̀ kò jẹ́ káwọn èèyàn orí owó gbà kódà nígbà wọ́n dé ATM wọn pé ATM wọn wá ń pín 1000 naira péré fún àwọn oníbàárà wọ́n nígbà tí wọ́n mú un tán ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún ATM ọ̀hún ní wọ́n á tún ṣe pé tó àwọn tó bá jẹ́ oníbàárà àwọn báǹkì gangan kó máa pọ̀ ẹgbẹ̀rún 5 fún wọn abẹgbẹ̀rún 10 fún wọn àwọn tí èso oníbàárà àwọn gangan tó fẹ́ wá gbowó kó máa pọ̀ ẹgbẹ̀rún 5 fún wọn kódà wọ́n ní 3rd Avenue nígbàríńpá ń bí yìí nígbàríńpá wọn láti sí bí wọ́n ní òṣìṣẹ́ tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò security guard ńbẹ̀ Abdulkarim Shabiru náà ni wọ́n rí ATM 5 lọ́wọ́ rẹ̀ eléyìí tó máa fi ń gbowó láì mọ̀ yìí tí ó fi ṣe bákan náà wọ́n ní Ali Adam àti Shefiu Umaru náà ni wọ́n tún fọwọ́ ṣìkún òfin gbé ní First Avenue nígbàríńpá kan náà tá a wà yìí l'Àbújá yóò agbègbè tí a wà ní o tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé wọ́n ń ta owó náírà àwọn èèyàn gbogbo wọn ti rí omi agbára bẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ báwo oníwèé ìròyìn Daily Post bákan náà ní CBN EFCC ti sọ pé nípínlẹ̀ Kwara báyìí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ káàkiri àwọn báǹkì ní pé àní a gbọ́dọ̀ ṣàmójútó wípé ẹ̀ ń fáwọn èèyàn lówó
bó ti yẹ. wọn kò ṣe wọn kò ṣe. bẹ́ẹ̀ni wọn kárẹ̀. bẹ́ẹ̀ni ẹ ti rí ṣe rí pé kì í ṣe nígbà mo sọ pé kì í ṣe CBN ló ní ṣòro àwọn ọmọ yín ọmọ wa ẹ̀gbọ́n yín ẹ̀gbọ́n wa àbúrò yín àbúrò wa àwọn nìṣòro lílo àwọn gan-an ni ẹni rọ òun rèé báyìí. 258 million naira. Mọ iye àwọn báǹkì báyẹn tí wọ́n ti pa owó mọ́pa ta ni wọ́n fẹ́ kó fún. bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ta ni torí kí ló dé tí kì bá ṣe bẹ́ẹ̀. irú ẹni tó ṣe irú nǹkan yìí ẹ ṣe dáa o ẹ ti gbẹ̀mí àwọn èèyàn wọ́n ṣe é gba díẹ̀ káàtó ẹ ṣe dáa o. kò dáa já tẹ̀wájú. lójú ìròyìn Kaftan Post Emefiele tó bá ṣọ́ra àfàìmọ̀ kí ẹ̀hónú ọ̀wọ́n gógó náírà àti epo bẹntiró má dàbàrú ìbò 2023 àjọ INEC ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ alága àjọ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà Mahmood Yakubu tí ní ó ṣeéṣe kí rògbòdìyàn tó gbòde kan nítorí ọ̀wọ́n gógó náírà àti bẹntiró dàbàrú ètò ìdìbò ọdún 2023 lórílẹ̀‐èdè Nàìjíríà ìwáyé lásìkò tí ó kù ọjọ́ mẹ́rìndínlógún kí ètò ìdìbò sípò ààrẹ wáyé káàkiri ilẹ̀ yìí alága àjọ INEC ló sọ bẹ́ẹ̀ lásìkò tó ń ṣèpàdé pọ̀ pẹ̀lú gómìnà iléeṣẹ́ báńkì àpapọ̀ Nàìjíríà Godwin Emefiele ní ìlú Àbújá ó fi kún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ INEC ni kò ní àpò ìṣúná pẹ̀lú báńkì kankan ó wá ké sí CBN láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn aráàlú àti àjọ elétò ìdìbò láti lè fòpin sí ọ̀wọ́n gógó tó gbòde kan náà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ètò ìdìbò Nàìjíríà jẹ́ eléyìí tí ó lágbára tí ó sì nílò gbogbo ẹ̀ka ìjọba láti bá ṣiṣẹ́ pẹ̀lú ètò ìdìbò kí èlé kẹsẹ̀ járe ó ní ọ̀kan lára àwọn ẹ̀ka tó ṣe kókó náà ní ètò ìrìnnà ní Nàìjíríà àti àwọn ènìyàn tó jẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì sí wọn ó ní àwọn wọ̀nyí ni àwọn máa san owó fún lẹ́yìn tí awakọ̀ bá gbé wọn dé ibi ojúkò ìdìbò nítorí náà ó ṣe kókó kí àjọ INEC gbé ọ̀rọ̀ náà yẹ̀wò ọ̀gá àjọ elétò ìdìbò ilẹ̀ yìí náà ni nítorí àwọn ìdí tó mẹ́nubà náà ọmọ gógó náírà yìí gbọ́dọ̀ dópin ní àsìkò yìí kí ìdìbò náà bá lè wáyé nínú ọ̀rọ̀ tirẹ̀ gómìnà báńkì àpapọ̀ Nàìjíríà Godwin Emefiele ní gbogbo ìgbìyànjú àjọ INEC ni àwọn rí tí àwọn yóò sì sa ipá wọn láti lè rí dájú pé owó wà fún àjọ INEC lásìkò ètò ìdìbò yìí Emefiele ní àwọn yóò gbìyànjú láti rí i pé báńkì àpapọ̀ Nàìjíríà kò ṣe okùnfà fún ìfàsẹ́yìn ètò ìdìbò gbogbogbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn yóò sa ipá wọn láti rí i pé INEC rí owó ná lásìkò ìdìbò tí wọn yóò sì lè lọ láti ibì kan sí òmíràn Emefiele ní ìkádìí ọ̀rọ̀ rẹ̀ ní àwọn kò fi ìgbà kankan já Nàìjíríà kulẹ̀ rí kò sì ní wáyé lásìkò ìdìbò ọdún yìí adarí CBN náà fi dá INEC lójú pé owó kò ní fa ìnira fún àwọn òṣìṣẹ́ INEC lásìkò ètò ìdìbò náà tí yóò wáyé ní ọ̀sẹ̀ méjì sí àsìkò tí a wà yìí tẹlifíkà sílẹ̀ ìròyìn yìí ẹ̀bùjú ìròyìn Kaftan Post jáde láàárọ̀ tẹ́ni lọ. nínú ìwé ìròyìn ìwé mímọ́ ìwé ìròyìn Daily Post mọ kọ́kọ́ wà o níbi tí Ganduje ti sọ pé àwọn ti fẹ̀sùn ká àwọn èèyàn yìí pé àwọn tó fẹ́ kí ìṣèjọba àwa ara wọn tún dojú dé iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ kí n tó ṣẹlẹ̀ ní June 12 lọ sí ó tún ṣẹlẹ̀ o gómìnà Abdullahi Ganduje ti ìpínlẹ̀ Kano náà lọ́sọ bẹ́ẹ̀ lánàá ó fẹ̀sùn ká àwọn kan wípé àwọn ni aṣòdì sí ìṣèjọba àwa ara eléyìí tó sì jẹ́ wípé àwọn náà ni wọ́n fẹ́ kí irú ohun tó ṣẹlẹ̀ ní June 12 lọ́dún 1993 tí wọ́n fi di ètò tí wọ́n fi dìbò ààrẹ kó tún ṣe bẹ́ẹ̀ kó wáyé gómìnà òun náà ló wá sọ wípé àníkíni àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bíi PDP nǹkan wọ́n ní níṣẹ́ ni wọ́n ń pàdé àpò pọ̀ pẹ̀lú Emefiele tí wọ́n sì ń ṣe àwọn nǹkan tí ò yẹ kí wọ́n ṣe ó tún wá sọ̀rọ̀ lórí ilé ẹjọ́ kan eléyìí tó dájọ́ lábùjá ń jọ́ kí lánàá yìí wípé tó pé kí ní báńkì àpapọ̀ kó má sún ọjọ́ tí wọ́n ti fi lélẹ̀ ní ọjọ́ kẹwàá wípé gbèdéke táàfì náwó tó ń kó bá wọlé pé kí wọ́n má sún síwájú rárá ó ní ní kí ni ó ní gbogbo ohun tí wọ́n ń gbìyànjú náà ni wípé kí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 1993 ní June 12 kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti Abiola MKO ìlú ká sì máa wò ó ọmọ Abiola tó ṣe bẹ́ẹ̀ tọ́ wọlé tí wọ́n ní pé bàbá ọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọlé ìjọba fún ẹni ìní láti bẹ́ẹ̀ ṣe ó ní kò lè wẹ́ẹ̀kì lélẹ̀ ìtọ́wà yìí bẹ́ẹ̀ sì ni ẹni tó jẹ́ NSA yìí olùbádámọ̀ràn lórí ètò ààbò fórílẹ̀-èdè Nàìjíríà ìṣe fún ààrẹ nìkan náà ló ti sọ fún alága fún àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu wípé ẹ má
wọ̀rí bẹ́ẹ̀ ló sì sọ fún rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá náà pé ẹ má wọ̀rí ẹ lè lọ́wọ́ rí lásìkò yìí o wípé lọ́wọ́ tẹ́ ẹ wà yìí wípé tó dìbò kò sí ní tí ó yẹ o wípé àwọn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbékalẹ̀ eléyìí tí ó mú kí tó dìbò ọ̀hún kó lọ láyọ̀ kó lọ lálàáfíà kó lọ ní ọ̀wọ́rọ̀sẹ̀ kó lọ sí kẹ̀kẹ́ wọ́n ní ẹlẹ́gbẹ̀rún kan sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ètò ìdìbò ẹlẹ́wọ̀n ò ní sùn ó ní ọ̀láì ẹ̀wọ̀n ò ní sùn bí a bá ṣe ń sọ ìlèmí náà yìí. ó dà bẹ́ẹ̀ inú ìwé fún nínú ìwé ìròyìn Vanguard lẹ́ẹ̀tì rí èyí láàárọ̀ yìí. lójú ìròyìn Kaftan Post ẹ fọkàn yín balẹ̀ ẹ gba ìjọba láàyè láti fòpin sí rògbòdìyàn yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀ olùdíje sípò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú APC aṣíwájú Bọ́lá Tinubu ní àná ọjọ́ ìṣẹ́gun rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gba ìjọba àpapọ̀ láàyè láti wá ojútùú sí ìṣòro ọ̀wọ́ngógó epo àti àìtó náírà tuntun àìtó owó náírà tuntun àti gbèdéke kúkúrú tí báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí gbé jáde ti dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè yìí láàrin ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní ìfẹ̀hónúhàn ti wáyé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì kérora nítorí ìnira tí wọ́n ń dojúkọ lásìkò yìí nígbà tí Tinubu ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú-ìlú ilẹ̀ wa Àbújá ó bẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n kojú ìṣòro nítorí àìsí epo àti àìtówó náírà tuntun bákan náà ló gbóríyìn ràbàǹdẹ̀ fún àjọ NNPC fún ìpèsè epo tí àwọn olùgbé Àbújá rí ó sì rọ iléeṣẹ́ náà láti gbé ìgbésẹ̀ àti mú ìbẹ̀rù bá àwọn ìpínlẹ̀ mìíràn káàkiri ilẹ̀ yìí Tinubu tó rọ báńkì àpapọ̀ ilẹ̀ yìí CBN láti má ṣe lékoko mọ́ gbèdéke ọjọ́ tí ó là kalẹ̀ fún fífòpin sí níná owó náírà àtijọ́ nítorí ìnira tí àwọn ọmọ ilẹ̀ yìí ń là kọjá nínú ọ̀rọ̀ Tinubu ó ní bí ìjọba àpapọ̀ ṣe wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí àwọn ènìyàn Nàìjíríà fi ọkàn wọn balẹ̀ o kí wọ́n sì má ṣe fààyè gba ìwà jàǹdùkú ó ní ohun tí àwọn alátakò ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọ̀tá ìjọba àwarawa ń fẹ́ ní kí rògbòdìyàn wà èyí tí ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà ó ní kí àwọn ènìyàn ilẹ̀ yìí má ṣe fi àyè gbà á kí wọ́n sì rí i pé ètò ìdìbò náà lọ ní àlàáfíà tí wọ́n fi kà sílé ìròyìn yìí ẹgbẹ́jọ́ ìròyìn Kaftan Post jáde láàárọ̀ tó ní lọ. èyí tèmi wá ń sọ aṣọ lánàá wípé gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé èmi bá rọ Central Bank of Nigeria kí wọ́n má sùn ọjọ́ kí wọ́n má sùn síwájú kí wọ́n má sùn torí tí wọ́n bá sùn yóò mú kí ohun tá à ń fojú iná gbogbo rògbòdìyàn yìí kó tó máa sún síwájú sí i àmọ́ tí wọ́n bá ṣe gbèdéke òun tí wọ́n jẹ́ kó wáyé wọ́n ti pa á láṣẹ fún wa pé lẹ́yìn ìgbà tí gbèdéke òun bá wáyé a tún lè máa kó àwọn owó àtijọ́ wa lọ báǹkì àmọ́ báǹkì ò ní láṣẹ láti fún wa ní owó òun mọ́ ẹ wá rí wípé owó tuntun tá à ń sọ wípé kò sí láàárín February 10 sí February 20 owó òun ó ti máa wà káàkiri tó báǹkì ò ní lè fún yín lówó àtijọ́ mọ́ nǹkan ẹyọ kan tí mo wá mọ̀ ni pé àwọn tí wọ́n bá lówó àti tí wọ́n bá ní owó tuntun wọ́n máa wá fún wa ní 100 naira 50 naira ó wà ná báyìí ó jẹ́ ohun tó yani lẹ́nu pé 50 naira la gbà ẹni tó fẹ́ gba 5,000 naira 50 naira náà fún ó wá yani lẹ́nu pé owó tí ń jáde ní báǹkì ni owó tí wọ́n ń jáde ní báǹkì nígbà tá a kà eléyìí tí ò dánú 50 naira tí ò ṣe ná rárá ó lé ní 1,700 tí ò ṣe ná rárá tó yẹ kí báǹkì tún máa fún yín ní owó tí ò ṣe ná lówó tó ti bàjẹ́ ṣé bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ pa owó ọ̀hún mọ́ ṣé bí CBN bẹ́ẹ̀ ẹ kó lọ fún wa wọ́n fi ṣe nǹkan tó bá wù wọ́n. wọ́n ti ẹ̀ ṣàyè wọ́n máa ń ṣàyípadà wọ́n lè ṣàyípadà rẹ̀. ju kẹ́ máa tún kó fáwọn aráàlú lọ. ẹ fi nígbà téèyàn bá gba 5,000 ó ti rò pé wọ́n ná tó tún wá débẹ̀ tí ó rò ná ẹ̀rí pé jẹun tó bá nínú jẹ́. so à ń wò pé tí wọn bá sún síwájú sún gbèdéke òun síwájú yóò jẹ́ kí nǹkan rọrùn kódà lásìkò ètò ìdìbò yóò mú ìrọ̀rùn dé bá gbogbo wa kò ní jẹ́ kí wàhálà tá à ń kojú yìí kó tún máa sún síwájú sí torí tí wọ́n bá tún sún síwájú àwọn báǹkì ò tún ní fún yín lówó tuntun bẹ́ẹ̀ wọ́n á tún máa kó pamọ́ owó àtijọ́ náà wọ́n tún máa fún yín àmọ́ bí wọn ò bá sún síwájú wọn ò ní choice. ju kọ́ kó ti tuntun yẹn síta lọ. ju kọ́ kó tuntun yẹn síta lọ ẹni tí ó bá wá báǹkì tí ó bá wá dispense ńgbà náà ìjọba àpapọ̀ wà béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí ò fi dispense ṣáà kówó fún ọ ní kí ló fi ṣe àwọn wo ni wọ́n gbà so irú àwọn nǹkan yìí òun làwa ń wò gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé kó lè jẹ́ kọ́ ẹ wo irú àwọn tó jẹ́ pé wọ́n ń ta nǹkan ní
50,000 tó lẹ̀ wọ́n wá gbé dọ́jà wọ́n ti ẹ̀wọ́ ẹni tí ó rà 10,000 àdúgbò tí ìwé jẹun wọn rí. aláwọn kan aláàtì tí wọ́n ń rí fake alert ni àwọn kan tún ń ṣe fáwọn tí ń tajà ní ọjà. ṣe ti rí báyìí nìsín ẹ ti rí ní tí ó dalẹ̀ àwọn kan tún ṣe fake alert lọ́wọ́ táwọn ṣé irú àwọn yẹn náà ẹ̀rù náà wò ó. kéèyàn ṣòwò kó máa sọ́ọ̀tì. kókó ẹ wá lọ ṣe fake alert fún mi. àwọn èèyàn wá tún ṣàmúlò ẹ̀rọ àǹfààní rẹ̀ fáwọn ọ̀rọ̀ yín bá dáa ọ̀sán ń kọ́ alẹ́ ń kọ́ àbí àwọn ẹni ẹlẹ́rìí wípé kò sẹ́ni tí ó jẹ oògùn olóògùn tí ò ní bá ìbànújẹ́ pàdé lọ́jọ́ ayé ẹ̀ bí ìbànújẹ́ bá wá ṣẹlẹ̀ síwẹ̀ yìí aláwọ̀ kan ló ń ṣe òun á káàánú wọ́n máa sọ páyé ní í ṣe wọ́n bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń ṣe ara wọn ọ̀pọ̀lọpọ̀ ní POS ó ti torí àkókò yìí tó ti fa ìgún sórí ìran rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bank manager ló ti torí àkókò yìí tó ti fa ìgún sórí àtìrandíran. bẹ́ẹ̀ ni tó yẹ pé òun náà máa bá yé. ó jẹ́ wípé àwọn tí wọ́n kojú rògbòdìyàn wọ́n ti bọ́ra alẹ̀ ń wò sí pé. bẹ́ẹ̀ ni ní báńkì wọ́n ń bọ́ra alẹ̀. wọ́n ti bọ́ra alẹ̀ ní kí ni egún mà le gan. bẹ́ẹ̀ ni egún mà le gan. ọlọ́run jà lè jọ ni àmọ́ yóò jà bóyá ọlọ́run nìkan ní bá ní ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí awo ilé ìkó tó di wípé a máa lọ sókè lọ́rùn wọ́n ní àwọn agbára kan náà ni wọ́n fẹ́ kí Tinubu kó ṣe bẹ́ẹ̀ kó wọlé ọdún jẹ́ gbákejì fún ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress ní North West yìí Malam Shehu Lukman lánàá náà ló sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ipá kan eléyìí tí wọ́n ṣe láti inú APC wá iná ni wọ́n gbìyànjú láti pàmòpọ̀ pẹ̀lú ààrẹ àná Goodluck Jonathan àti báńkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí Dr. Godwin Emefiele láti rí dájú pé Tinubu iná ni wọn kò yàn gẹ́gẹ́ bí aṣojú olùdíje ẹni tí ó jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí Lukman ti sọ ó ní àṣepọ̀ iṣẹ́ ààrẹ Muhammadu Buhari àti ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún náà ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n pawọ́pọ̀ láti lè jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu kó wọlé nígbà tí bàbá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ọjà èyí ń bẹ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí bẹ́ẹ̀ sì rèé Oyèbámíjí ti ìpínlẹ̀ Èkìtì yìí gómìnà náà ló sọ pé 40 billion naira náà ló wà jẹmọ́nú owó àmúlòrẹ́lé tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ó sọ̀rọ̀ òun ní Adó-Èkìtì nígbà tó ń fún àwọn bíi ọgọ́ta ní 130 million naira owó àjẹmọ́nú wọn ó wá fi dá gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lójú wípé òun ó ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé wọ́n gba owó wọn ó lè jẹ́ ohun tó ba òun ní ìlú jẹ́ kọ́lọ́run ọ̀dàkùn kó ṣàánú wa ẹ̀ẹ́dá dókè lọ́run tó bá padà dé ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti dé. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú tẹ fíìmù wà ní fọ. lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò oúnjẹ ti gbọ́ níkan ní Kaftan TV Yorùbá ẹ láǹfààní báyìí láti pè sórí ètò kẹbàá dá sí ìròyìn eléyìí tí a ti kà láàárọ̀ tòní àmọ́ má gbàgbé àwọn fún mẹ́ta tí a jọ là kalẹ̀ àkọ́kọ́ bá yín ẹ̀rọ mú màá yín sílẹ̀ ẹ̀kejì ẹ bá wa sọ̀rọ̀ yín ní pápápá ẹ̀rọ ẹ̀kẹta ẹ má sọ̀rọ̀ àbùkù sí ẹnikẹ́ni lórí ètò yìí ẹ dárúkọ yín àti ibi tẹ̀ tí ń pè ẹ sì sọ̀rọ̀ yín ní pápápá ẹ ṣeun. ẹ ṣeun ẹ káàárọ̀ ẹ ṣeun ẹ káàárọ̀ sà. ọlọ́ọ̀bà tó wà ní sísọ ọ̀gbọ̀n tó láti kájú. ọ̀rọ̀ wo lẹ́rà lágbára ọlọ́run yóò padà dàfẹ́ ìṣẹ́gun fífọ́. àmín. wọ́n ní sọmọ olókùn bẹ́ẹ̀ ni. lórí ètò tí Buhari ṣe kì í ṣe pé ò dáa but wọn ò sì fẹ́ tọ̀. torí èyí wọ́n àrò ìlọ́dọ̀ àyàwó tó tilẹ̀ Brazil ní sáìdì Kotonu kankan yẹn. ṣé fún àyẹ̀ òun rẹ̀ ó wá tó ti gbé pẹ́ẹ́lí báyìí nísìnyí. tọ́ ká ní wọ́n ti ń kó èèyàn sí pọ́ báńkì wọn ṣètò yẹn gẹ́gẹ́ bí wọ́n ti láwọn ó ṣe é ní. sílẹ̀ kúnnú orí wọn bá táfẹ́rẹ́ tí ó fi jẹun gbà ilé Yorùbá tí wà lọ́rùn. mọ̀ pé lágbára Ọlọ́run dídùn lọ sí òtún. owó padà rí bá a ṣe ń fẹ́. ẹ̀yìn lórí ọ̀rọ̀ àwọn ọmọ sukùl àwọn ọ̀jáàbò yẹn ọ̀rọ̀ owó ilé òtún ti díjà lẹ̀ láti ibi táwa wà ní ìsìnkẹ́ńjì ìjáàbò wíwọ̀ ń wọ̀ kìrìtẹ́nì sí ìwọ̀n dírẹ́sì tí ẹ̀ náà bó ṣe wù kò sẹ́nìkẹ́ tí ń bára wọn jà then
tí ó bá jẹ́ pé school baptist ni tàbí afẹ́rùdín school bí kí ẹ̀ bá fẹ́ wọ afẹ́rùdín ìsáàmù ó fún nílànà pé bá a ṣe dírẹ́sì ti wà ní tó bá wà fún wọlé fara máa ìlànà ti kìrìsìtẹ́nì tí bá fẹ́ mọ́ mi lọ school baptist tó bá secondary school ní ìlànà ti wà wíwọ̀ jáàbù farama ni tí ìlú farama kò fàjà àti àárín náà ọmọ mùsùlùmí tí ń sìn lọ so kìrìsìtẹ́nì dáadáa dírẹ́sì kìrìsìtẹ́nì náà dírẹ́sì lọ tó ọ̀rọ̀ ẹ̀sìn ò fàjà rárá. ẹ ṣeun bàbá. Ọlọ́run ní jẹ́ ká rẹ́ sùn Nàìjíríà. àmín ẹ ṣeun àdúpẹ́. ẹ ṣeun. àmín ẹlú ẹ káàárọ̀. hello. Ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ bá sọ̀rọ̀ láti mọ̀. Ẹ̀sùn àpótò. ẹ ṣeun Ọlọ́run tó. Máa jẹ́ ọdún gbẹ̀ngà sọ̀rọ̀ láti Èkó. ok. tẹ̀wájú. Lórí ọ̀rọ̀ ìjáwó ní ká fẹ́ dájú. Ìjọba àpapọ̀ wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè tàwa yóò ṣe ìlú ẹlẹ́sìn kan. bẹ́ẹ̀ni. So níbi tèmi rí nígbà tí iléèwé ti pọ̀ káàkiri iléèwé muslim pọ̀ iléèwé christian so kálukú máa lọ sí iléèwé tó bá lọ. wọ́n tẹ̀sí mọ̀ pé iléèwé tó súnmọ́ ilé tó tẹ̀sí mọ̀ pé muslim ni ẹ́ ó lè fẹ́ lọ iléèwé christian ohun tó wọ́n ń ṣe ń bẹ̀ ló máa bá wọn ṣe kéde máa bá wọn sọ̀rọ̀ pọ̀ so kò ní ṣùgbọ́n ẹ̀ka lọ́wọ́ bá wa ti po orílẹ̀-èdè. àmín ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun. ẹlú ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Ẹ máa kó ètò. ẹ ṣeun sà. Ọba ló sọ̀rọ̀ láti lẹ́jà o. ẹ ṣeun bàbá o. Mo dúpẹ́ lọ́wọ́ ní ẹṣẹ́ ẹkúṣẹ́. ẹ ṣeun sà. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èrò gbàdúrà ló nílò. Ohun tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nílò àmójútó ló nílò. ìgbésẹ̀. Kí ni àtúnṣe tọ́lọ́run ṣe fún wa lórílẹ̀-èdè tọ́lọ́run ṣe fún wa? kò sí. Àwọn bí tá à ń yà lórílẹ̀-èdè yìí lọ́mọ́pọ̀. Bíbélì sọ wípé ní àdìgbẹ́nu ẹ̀sẹ̀ kátókò ní ọ̀fẹ́ kọ́ máa náà pọ̀ kò sí. sí ká má rí. Ẹ lọ sí ìjọ Ọlọ́run lónìí. Àwọn olè alọ́nilọ́wọ́gbà tí wọ́n bá gbé nǹkan wọ ṣọ́ọ̀ṣì lónìí àlùfáà tí ọkọ̀ sáré jáde tí ọ̀nà máa ṣe ìwòsàn àti mímọ́. Àlùfáà fẹ́ lu akókò ká àlùfáà kan fẹ́ lu mọ́tò tó dáa. Bẹ́ẹ̀ náà nínú ìsìlámù náà lónìí tẹ́ ẹ bá tún yẹ̀ wò kò sí ọ̀rọ̀ gidi mọ́ lórílẹ̀-èdè yìí. Mọ́tò tó dáa làwọn àbá wa lé gbogbo lọ́wọ́ àní tí wọ́n ń gbé tàtà tó agbára tó wọ́n jù kó ni wọ́n lò. Ọlọ́run wọn ti jẹ́ kúrò bóun lẹ ṣe fẹ́ kọ́lọ́run gan ṣàánú wa lórílẹ̀-èdè. Gbogbo tí ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè yìí òun lè rọrùn tí èdè àti tí a bá ṣe àmójútó tó péye fún orílẹ̀-èdè yìí ní orílẹ̀-èdè ti lè rọ́nà lọ. Ẹ gbogbo àwọn tí ẹ sọ wípé owó wọn kówó pamọ́ àwọn ọ̀gá wọn tí wọ́n gbé wọn sẹ́nu fẹ́ àwọn ni wọ́n ti fẹ́ fún bóun ni wọ́n ti débi iṣẹ́ yẹn ṣàlàyé fún mi ẹnìkan wọ́n fi wọ́n síbẹ̀ it's not by merit again in this country by somebody ẹ wá sọ fún mi bóun orílẹ̀-èdè ó ti lè fẹ́ lójú tó akẹ́dára aláàánú ni ní orílẹ̀-èdè tí ń gbàdúrà jù ní gbogbo àgbáyé kò tó orílẹ̀-èdè tó dàbí Nàìjíríà ẹ lọ́wọ́ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run lónìí ayé ni gbogbo wọn lé wọn ò lé ọ̀rọ̀ Ọlọ́run mọ́ kí ló dé ẹ bá sọ pé yóò lójú kò lé lójú tó ìmọ̀ràn tí mo kàn ní fún gbogbo ọmọ orílẹ̀-èdè láwọn ọ̀dọ́ orílẹ̀-èdè àtẹni tó bímọ gbogbo abiyamọ ẹ nípo tí sunkún ọmọ o gbogbo àwọn ọmọ ní wọ́n sí èwe níbi tí wọ́n ti bá wà ẹni tí wọ́n bá pa wọ́n pa lápàdé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí kò yẹ àdúrà mọ́ ọ̀sọ̀rọ̀ àdúrà mọ́ ẹni ọba lè tẹ́ ìṣèképe òun lẹ̀ yóò máa mú àwọn ènìyàn bíbí lẹ̀ ẹ máa tẹ Ọlọ́run ọkọ̀ àdúrà wa àwọn ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ ayé wa àní àwọn ènìyàn tó dá lórílẹ̀-èdè ẹ lọ wo Central Bank ẹ lọ béèrè àwọn tí pẹ́ẹ́tì Central Bank àbúrò tá a ní Ọlọ́run ràn wá lọ. ẹ ṣeun bàbá dúpẹ́ ẹ ṣeun bó ṣe ijó tó bá káni lára là ń dínkù jó ọ̀rọ̀ ni bàbá sọ yìí ẹjá gbé tẹ̀lé mi ẹlú ẹ káàárọ̀. ọ̀dọ̀ ọ̀gá ìdílé náà ló ti padà láti kẹ́yìn. Ṣẹ̀mọ̀ bọ́dọ̀ bá kọjá lákà ìwékú ilẹ̀ òfin gbà mí. Amúnisìn sọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ sí i. Ọwọ́ ọ̀rọ̀ kábíyèsí kó ẹnu àtẹwọn ẹ̀rọ nìkan máa fi gbàdúrà fún Nàìjíríà. Ọjọ́ ọ̀la Nàìjíríà ó dára. ẹ ṣeun ọ̀rọ̀ náà ká wọn lára ni. ọ̀rọ̀ tó ká bàbá láàdá. bẹ́ẹ̀ ni. ṣe rí ẹni tó bá jẹ́ adarí dáadáa bí kábíyèsí ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ó sọ̀rọ̀ torí pé ó fẹ́ kí ayé ó rọ gbogbo àwọn tí ń darí lọ́rùn. bẹ́ẹ̀ ni. kò wá dá irú èmi wáyé ní ìsìn Adépẹ́jú gan lè sọ èmi ti kúrò lẹ́nìkan
tó o bá sọ tí ò yẹ kó o sọ tí bá bùjọ lẹ́ẹ̀kan tó èèyàn gbọ́ ibi ẹni tó bá fẹ́ kó dáa fáwọn èèyàn rẹ̀ wọ́n gbọ́dọ̀ dúró lórí ẹsẹ̀ rẹ̀ ẹ̀mí ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ ma. Yes ma, ẹ ṣeun ma. Àmín. Ẹ kú gbìyànjú aláàjì Jésù Ọlámídé. Ẹ ṣeun màámi. Owó adóyè rẹ̀ láti fẹ́ ara ọ. Ẹ ṣeun ma. Ẹ bá sí tó. Ó ń bẹ. Ẹ kú gbogbo ọmọ Nàìjíríà dàpọ̀ jí àmọ́ gbàdúrà o. Àdúrà lọ̀rọ̀ wá kàn o. Àdúrà ní o. Ọlọ́run yàn fún wa o. Ẹ dákun o. Gbogbo wa àtọkùnrin àtobìnrin. Àtọmọdé àtàgbà ẹ̀jẹ̀ àmọ́ gbàdúrà gẹ́gẹ́rẹ́ tó yàn lára yìí ò kọ́lọ́run yàn fún wa o. Àti àwọn ògbà ọ̀rọ̀ yóò ní ti fẹ́sẹ̀ o. Ẹ lè máa wá o, a lè máa gbọ́ yín o. Ẹ ní ti sọ o, ojú tó ń gbé yín lọ káàkiri ẹ̀ ní ti ẹ̀ lágbára ẹ̀ ní ti ẹ̀ ní ti ẹ ṣeun ma. Ẹ jẹ́ máa fi eléyìí ṣe lọ. Bẹ́ẹ̀ni lórí ètò káwa náà sì máa gbàdúrà pé ibi ìwàhálà ìdààmú ìbànújẹ́ ẹkún òṣè kò ní dí bẹ́ẹ̀ nìkan ọ̀kan wa. àmín. Yamadagbe. a ní ìjì báyìí lọ lórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pàdé wa lọ́la lórí ètò yìí níkànnì Kaftan TV Yorùbá láago 11 sí 12 ilé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Adepeju Adegbite ọmọ onípínlẹ̀ Ọ̀ṣun nílé Èjìgbò ló ń dágbé pé ire àtayọ̀ kò ní jìnnà sọ́ọ̀dẹ̀ gbogbo wa ó dàbọ̀. Títí ọ̀la tátùnjọ́ máa pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ẹkún òṣè òní tọ́sẹ́ nìkan Samuel Olúbáyọ̀ Ọlámídé Dokita Olamide World Icon of Peace èmi náà mo dágbére fún pé ká tún fèrè àtayọ̀ pàdé ó ṣe kí ni o. ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? gbogbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà.